Ìwé Jẹ́nẹ́sísì orí 11. Gbogbo ayé sì jẹ́ èdè kan àti ọ̀rọ̀ kan. Ó sì ṣe bí wọ́n ti rìn láti ìhà ìlà oòrùn lọ, tí wọ́n rí pẹ̀tẹ́lẹ̀ kan ní ilẹ̀ Ṣínárì. Wọ́n sì tẹ̀dó síbẹ̀. Wọ́n sì wí èkíní sí èkejì pé, ẹ wá ná, ẹ jẹ́ kí a mọ bíríkì, kí a sì sun wọ́n jiná. Bíríkì ni wọ́n ní òkúta, ọ̀dà ilẹ̀ ni wọ́n sì fi ń ṣe ọrọ̀. Wọ́n sì wí pé, ẹ wá ná, ẹ jẹ́ kí a tẹ ìlú kan dó, kí a sì mọ ilé ìṣọ́ kan, orí èyí tí yóò kan ọ̀run, kí a sì ní orúkọ, kí a má bàa túká kiri sórí ilẹ̀ gbogbo. Olúwa sì sọ̀kalẹ̀ wá wo ìlú àti ilé ìṣọ́ náà tí àwọn ọmọ ènìyàn kọ́. Olúwa sì wí pé, kíyèsí, ọ̀kan ni àwọn ènìyàn, èdè kan sì ni gbogbo wọn ní. Èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe. Ǹjẹ́ nísinsìnyí kò sí ohun tí a ó lè gbà lọ́wọ́ wọn tí wọ́n ti rò láti ṣe. Ẹ wá ná, ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ lọ, kí a sì dà wọ́n ní èdè rú níbẹ̀, kí ó má ṣe gbédè ara wọn. Bẹ́ẹ̀ ni Olúwa tú wọn ká láti ibẹ̀ lọ sí orí ilẹ̀ gbogbo, wọ́n sì ṣíwọ́ ìlú tí wọ́n tẹ̀dó. Nítorí náà ni a ṣe ń pe orúkọ ìlú náà ní Bábélì, nítorí ibẹ̀ ni Olúwa gbé da èdè aráyé rú. Láti ibẹ̀ lọ, Olúwa sì tú wọn káàkiri sí orí ilẹ̀ gbogbo. Wọ̀nyí ni ìran Ṣémù. Ṣémù jẹ́ ẹni 100 ọdún, ó sì bí Arfaksadi ní ọdún kejì lẹ́yìn kíkún omi. Ṣémù sì wà ní 500 ọdún lẹ́yìn ìgbà tí ó bí Askafadi tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Askafadi sì wà ní 140 ọdún, ó sì bí Ṣela. Askafadi sì wà ní 400 ọdún ó lé 3 lẹ́yìn ìgbà tí ó bí Ṣela tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ṣela sì wà ní 30 ọdún, ó sì bí Ébérì. Ṣela sì wà ní 400 ọdún ó lé 3 lẹ́yìn tí ó bí Ébérì tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ébérì sì wà ní 30 ọdún ó lé 4, ó sì bí Pélégì. Ébérì sì wà ní 400 ọdún ó lé 30 lẹ́yìn tí ó bí Pélégì tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Pélégì sì wà ní 60 ọdún, ó sì bí Réù. Pélégì sì wà ní 200 ọdún ó lé 9 lẹ́yìn tí ó bí Réù tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Réù sì wà ní 30 ọdún ó lé 2, ó sì bí Ṣérúgù. Réù sì wà ní 200 ọdún ó lé 7 lẹ́yìn ìgbà tí ó bí Ṣérúgù tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ṣérúgù sì wà ní 30 ọdún, ó sì bí Nàhórì. Ṣérúgù sì wà ní 200 ọdún lẹ́yìn ìgbà tí ó bí Nàhórì tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Nàhórì sì jẹ́ ẹni ọdún 29, ó sì bí Tẹ́rà. Nàhórì sì wà ní 100 ọdún ó dín 1 lẹ́yìn ìgbà tí ó bí Tẹ́rà tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Tẹ́rà sì wà ní 70 ọdún, ó sì bí Abram, Nàhórì àti Harani. Ìran Tẹ́rà sì ni èyí. Tẹ́rà bí Abram, Nàhórì àti Harani. Harani sì bí Lọ́ọ̀tì. Harani sì kú ṣáájú Tẹ́rà bàbá rẹ̀ ní ilẹ̀ ìbí rẹ̀ ní Uri ti Kaldea. Àti Abrahamu àti Nàhórì sì fẹ́ aya fún ara wọn. Orúkọ aya Abraham ni Sarai, àti orúkọ aya Nàhórì ni Milka, ọmọbìnrin Harani, bàbá Milka àti bàbá Iska. Ṣùgbọ́n Sarai yàgàn, kò lé ọmọ. Tẹ́rà sì mú Abrahamu ọmọ rẹ̀ àti Lọ́ọ̀tì ọmọ Harani ọmọ rẹ̀, àti Sarai aya ọmọ rẹ̀, aya Abraham ọmọ rẹ̀. Wọ́n sì bá wọn jáde kúrò ní Uri ti Kaldea láti lọ sí ilẹ̀ Kénáánì. Wọ́n sì wá títí dé Harani, wọ́n sì jókòó síbẹ̀. Ọjọ́ Tẹ́rà sì jẹ́ 200 ọdún ó lé 5. Tẹ́rà sì kú ní Harani.